Ẹ kú déédéé ìwòyí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin níbikíbi tẹ́ ẹ bá gbé wà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ṣàlàáfíà lẹ wà. Ìròyìn ayọ̀ kan ni mo tún wá mú bá yín lọ́jọ́ tòní tó jẹ́ pé tí gbogbo wa bá gbọ́ pátá inú wa máa dùn, ńṣe la máa bẹ̀rẹ̀ sí ní fò fáyọ̀. Ìròyìn ayọ̀ náà ni pé olórí orílẹ̀-èdè wa Alhaji Ahmed Tinubu, President Nàìjíríà, ó ti tún gbé tuntun dé o, ó ti gbé tuntun yọ. Gbogbo ọ̀rọ̀ tá a rò pé kò ní ṣeé ṣe lọ́jọ́ kìíní àná, gbogbo ẹ̀ pátá ni Tinubu ti ṣetán láti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Ibo ló ti ṣàlàyé ẹ̀ nígbà tó gba gómìnà Ọ̀yọ́ State tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti wá di ọba nísìnyí, ìyẹn ni ọba Rasheed Ládọjà, ìyẹn ni Olú-ọ̀fọ̀ Ìbàdàn, nígbà tí wọ́n lọ ṣe babakẹ́pẹ́ sí president ní ilẹ̀ Àbújá lọ́hùn-ún ní Aso Rock. Ibẹ̀ ni President Bọ́lá Ahmed Tinubu ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sílẹ̀ fún kábíyèsí ọba Ládọjà Olúbàdàn of Ìbàdàn. Kí lẹ fẹ́ mọ̀ tí President Bọ́lá Ahmed tí wọ́n sọ fún ọba Ládọjà? Àkọ́kọ́, wọ́n sọ wípé àwọn nǹkan táwọn ṣe láti fi gba àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀, wọ́n ní kékeré ni ọba Ládọjà sì rí yẹn, àwọn tún sì máa ṣe bẹbẹ. Wọ́n sọ pé nǹkan tó sì máa jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí rọrùn ni pé irú ẹkùn èyí tí àwọn ṣẹ̀ṣẹ̀ fọwọ́ sí pé kó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ gbogbo Yorùbá pátápátá, wọ́n ní á sì máa bá a lọ bẹ́ẹ̀. Èwo ni wọ́n tún sọ? Wọ́n sọ pé ọlọ́pàá ìpínlẹ̀ ìyẹn náà ó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láìpẹ́ láì jìnnà, tó fi jẹ́ wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn wọ́n máa ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ tí gbogbo nǹkan á fi máa lọ lórílẹ̀-èdè Nàìjíríà, ní pàápàá jùlọ ní ìpínlẹ̀ Yorùbá. Wọ́n wá bi wọ́n léèrè nípa ọ̀nà, wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn máa ṣiṣẹ́ lé lórí. Wọ́n ní wọ́n máa ń sọ wípé federal government òun ló máa ń ṣe nǹkan lọ́nà tí kò dáa. Wọ́n ní wọn ò rí state government, wọn ò bá àwọn governors wọn sọ̀rọ̀ wípé gbogbo akitiyan tí federal government tó ń ṣe fún wọn, wípé káwọn náà gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ní ṣerú akitiyan bẹ́ẹ̀ fún àwọn ìpínlẹ̀ wọn. Wọ́n ní àwọn wọ̀nyí ló yẹ káwọn aráàlú bá sọ̀rọ̀, yẹn àwọn gọ́fúnà pátápátá. Tá a bá sì ní kí á wò ó lóòótọ́, òdodo ọ̀rọ̀ ni President Bọ́lá Ahmed Tinubu sọ wípé àwọn ń gbìyànjú láti fún àwọn governors kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ tiwọn lọ́tọ̀ lówó rọ̀gùnrọ̀gùn kí wọ́n lè fi bójútó ààbò ìpínlẹ̀ wọn, kó sì bójútó àwọn gbogbo àwọn òṣìṣẹ́ wọn pátápátá. Wọ́n dárúkọ iye owó tí wọ́n ń san fún gọ́fúnà kọ̀ọ̀kan pé kí wọ́n fi sanwó àwọn pensioners, ṣùgbọ́n wọ́n fi dá wa lójú báyìí pé àwọn pensioners wọn ò fi bẹ́ẹ̀ kérora mọ́, wọn ò fi bẹ́ẹ̀ gbóhùn sókè mọ́ pé àwọn ò rówó gbà, wípé gbogbo ẹ̀ pátá ni àwọn táwọn jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà làwọn ti ṣètò láti fún gbogbo àwọn pensioners ní owó wọn pátápátá. Àmọ́ Yorùbá bọ̀ wọ́n lẹ́nu oníkànlá tí ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ a jọ rìnrìn àjò lọ síbi tí ọ̀rọ̀ yìí ti jáde wá ní ti sàn-án-sàn, ká lọ gbọ́ bí bàbá gbàgede ìmọ̀ bó ṣe ṣàlàyé ayọ̀ ńláńlá, oríire ńláńlá èyí tí President Bọ́lá Ahmed Tinubu tó ti ṣetán tó ti mú wá láti wá ṣe fún àwọn ọmọ Yorùbá. Ó yá, ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ohun tí mo tún pé wá òun ni oríṣiríṣi tó lọ lórí ọ̀rọ̀ ọmọ olódò dẹ bàbá wa Tinubu. Mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé ṣánẹ́ẹ̀lì wa èmi máa fi la àwa Yorùbá lójú sí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wá ń pa fún wa. A máa fi ṣánẹ́ẹ̀lì wa yìí a máa fi debunk irọ́ yẹn. Ètò bá dẹ̀ jó òótọ́ a máa fi lé wa pé òótọ́ leléyìí o. Àbáwọn nǹkan míì tíjọba yìí ṣe tí a ò bá fọkàn sí
àwọn ò máa jẹ́ kó yé wa pé ẹ tó wò ṣó máa yẹ kó káwa Yorùbá gbárùkù tí àbí kò yẹ. Ìdí táwa fi ń ṣe léyìí, mo tún fọlọ́run tó dá mi búra, mi mọ̀ Tinubu rí, mi ì tí ì rírí sójú. Bóyá bẹ́yìn tẹ́ bá mọ̀ o, bóyá tẹ́ bá kọ̀nẹ́ẹ̀tì mímọ́ lọ́la o, bàbá mi ni mo fẹ́ rí, ohun mi kí n rí, kémi náà tiẹ̀ kí n pé bàbá ó kú iṣẹ́ òṣèlú. Ẹ̀bá rẹ̀ ni tó lè connect mọ́, no problem. Ìbádẹ̀ jẹ́ àwọn ọmọ ẹ̀ náà ni. But presently, I don't know him. But I'm with him 24/7. Torí nǹkan tó ń ṣe ń wò mí lórí, kó tó di president mo ti dúró, torí mo mèèyàn tí mo mọ̀, mo mẹ́ tí mo ní. Ẹni tó lójú ogun, tó délé tó pẹ́ tó sọ fún wa pé èèyàn 6 lòun nìkan pa, tó wá délé tó tọmọ ẹdìyẹ 6 pa, bí tó gun òṣojú wa ti lè ṣojú wa. Bí mi ò tiẹ̀ mọ̀ kó máa ṣe dáadáa lórí presidency, mo sátìrí tó ṣe lẹ́kọ̀ọ́. Ọmọ Yíbò lè máa propaganda, it doesn't build Lagos. Oh, template ti Lagos ń lò dọ̀la, Tinubu ló pilẹ̀. Lagos had not been having it so good like this before. Lẹ́yìn kí náà pé bàbá Jákàndé tẹ́kọ̀ọ́ ti gbádùn nígbà yẹ kò tún séèyàn mímọ̀ tá a lè fà jáde ọ̀tí tí Tinubu dé. So oríṣiríṣi làwọn èèyàn sọ nípa ìjọba tó wà ńbẹ̀ yìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fi lórí ààbò, ẹ jẹ́ kó fi dúpẹ́ lọ́wọ́ Tinubu, kí n dẹ̀ fi yé wa itú tí Tinubu pa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ẹ̀yin náà jẹ́ àwò láti ẹnujọ́ mẹ́ta yìí. Pàápàá jùlọ ṣé ẹ rí gbígbé àwọn ọmọ Ọ̀yọ́ tó gbé yẹn, àwọn Ògbómọ̀ṣọ́ tó gbé yẹn, Fúlàní fi kó bára wọn ni o. Wọ́n fi kó bára wọn ni. Ìdí tí wọ́n fi kó bára wọn ni pé àwọn terrorist inú Fúlàní mò ń bá wí o. Ìdí tí wọ́n fi kó bára wọn ni pé ọgbọ́n tí ìjọba padà lọ gbọ́n yìí, wọn ò gbọ́n bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ìjọba àwọn Fúlàní ìjọba ò gbọ́n bẹ́ẹ̀ tẹ́lẹ̀. System tí wọ́n ń lò yìí lọ́wọ́lọ́wọ́ wọn kì í lò bẹ́ẹ̀ tẹ́lẹ̀. But nígbà tí ó dójú ṣúṣú ní fùrọ́là, kí n tó máa bọ́rọ̀ yìí lọ, gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ mi lóòótọ́, ìkànnì BGI TV la wà lórí YouTube, BGI TV náà là ń jẹ́ lórí TikTok, à ń jẹ́ Gbàgede Ìmọ̀ lórí Facebook. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ṣánẹ́ẹ̀lì lóòótọ́ o, tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ mi, tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan tí mò ń ṣe, ẹ fi hàn mí pé ẹ nífẹ̀ẹ́ mi nípa mi máa fi buwọ́ lu àwọn ìkànnì tẹ́ tí ń wò mí. Ẹ̀jẹ̀ bá wò mí lórí Facebook tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ bàbá Gbàgede Ìmọ̀, tẹ́ ẹ̀ bá tí fọ́lò wa ìrọ́lẹ̀ pa ẹ̀ nífẹ̀ẹ́ mi. Ẹ̀jẹ̀ bá lórí TikTok tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ BGI TV, nífẹ̀ẹ́ bàbá Gbàgede Ìmọ̀ gan, ṣùgbọ́n tẹ́ ẹ̀ tí fọ́lò mi irọ́ ni. Ẹ̀jẹ̀ bá lórí YouTube tẹ́ wà níkànnì BGI TV, tí ẹ̀ tí subscribe fún channel wa, irọ́ ni ẹ̀ tí nífẹ̀ẹ́ mi o. Nísìnyí ṣe ni kẹ́ mú fóònù yín kẹ́ wo bí tán kọ subscribe sí. Tí ó bá tí kọ subscribe sọ́dọ̀ tí yín, tí dí ò tí parí ẹ̀, ìtúnṣe tí fọ ẹ̀ tí subscribe yẹn ọ̀fẹ́ dẹ̀ ni ó yẹ tẹ subscribe yẹn sí. Kò ṣeé gbọ́ ká máa rí 20,000 20,000 40,000 views. Kó wá jẹ́ pé àwọn tó máa subscribe channel wa ní 48,000 28,000 yẹn kí ogun má tó 10 kò bójú mu. Ìtúnṣe àwọn èèyàn kan wà wò wọ́n acknowledge mi. Bẹ́ẹ̀ náà ni likes, kẹ́ máa tẹ likes fi fídíò yìí. Tẹ́ bá ti tẹ likes ẹ ti appreciate wa ni. Now let us go back. Tá a bá wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ rí pé àkọ́kọ́ ní gbígbé èèyàn dínkù. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ti pa 20 bí o, wọ́n pa 500 jí bẹ́ẹ̀, wọ́n kó gbogbo àwọn ará abúlé lọ. Ẹ rí pé ó dínkù. Àbí wọ́n wọ school, wọ́n gbá àwọn school, wọ́n gbé 50, wọ́n gbé 200, ẹ rí pé ó dínkù. Ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ orí, lọ́wọ́ etí tó gbé fìlà dúró. Ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ ìjọba tó wà ńbẹ̀ tó ní interest nínú kí ààbò padà wá sílẹ̀ Nàìjíríà. While there is will, I always say there will be way. Téèyàn bá rẹ́dì láti ṣe, ọ̀nà máa ń ṣí. Torí pé ìjọba yẹn rẹ́dì, wọ́n fẹ́ káàbò wà nílùú yìí. Wọ́n ronú, wọ́n dẹ̀ fún àwọn agbófinró wa ní àṣẹ láti ṣe tó yẹ kán ṣe. Àwọn previous governments
bí 10% àṣẹ náà máa fáwọn agbófinró wa tí wọ́n á di 90% nù pàápàá jùlọ nígbà ayé Buhari torí pé Fúlàní làwọn tó ń jà yìí, Fúlàní làwọn tó ń pààyàn, ọmọ Fúlàní dẹ̀ ní Buhari. So kò fi bẹ́ẹ̀ fáwọn agbófinró wa láyé Goodluck kò kí ń ṣe Fúlàní, àmọ́ Fúlàní ló rúlù jọba ẹ̀. Gbogbo àṣẹ tí wọ́n ń pa nígbà náà ni Goodluck ń tẹ̀lé. Gbọ́láyé Buhari fún Buhari fún rẹ̀ ló ń pàṣẹ tó ló jẹ́ Fúlàní. Pọ́pọ̀ tí lọ ọmọ tó di tọ̀gbẹ́ni Jagaban fún rẹ̀ wọ́n kọ̀ntró ẹ̀ tì, wọ́n ò rí kọ̀ntró, kò gbà fún wọn. Ẹ wá wo tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ ìran wa létí tó ṣẹlẹ̀ bí oṣù mẹ́ta sẹ́yìn àbí oṣù mẹ́rin. Àtìgbà yẹn ni ìbànújẹ́ ti ń dé báwọn Fúlàní apanirun yẹn. Bọ̀ àwọn èèyàn ò fi bẹ́ẹ̀, wọ́n ò fi bẹ́ẹ̀ gbé níùsì yẹn gbà yẹn. Kódà àwọn newspapers tó gbé wọn pọ̀. Kí ni reason? Torí pé nǹkan táwọn Fúlàní ṣe tó wá di tọ́lọ́ fọ́ káyẹ́sì kò tí ì ṣẹlẹ̀ gbà yẹn. Àrí northerners ló máa tó ṣẹlẹ̀ sí. Mo fẹ́ ní first time rèé tí wọ́n máa gbé àwa Yorùbá tó máa wá gbé àwọn ọmọ wa school. Mo fẹ́ ní first time rèé tó máa adopt students ní school. Ilẹ̀ north ló máa sọ wọ́pọ̀ sí. Bọ́ pé nílẹ̀ Yorùbá yìí pé wọ́n kó mass students bẹ́ẹ̀ yẹn àtàwọn staff wọn ó fẹ́ má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Kí ni yẹn wá kó wá wọn Fúlàní yẹn gan tòró jẹ́ kí news yẹn kárí. Ẹ̀yin náà wọ́n yẹn operate sí wọ́n ń yọ operate ni. Tẹ́lẹ̀ bó ṣe wà rapid ó ti dínkù. Ní agbára Ọlọ́run tí Tinubu bá máa parí ọdún 4 sí ní gbọ́ wọn pẹ̀lú ògo Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ pé ìjọba ṣe nǹkan tó jẹ́ pé wọn ò ní fi fẹ́ padà wá sí Nàìjíríà mọ́. Ifò kí Fúlàní gbàjọba àṣàdìgbà yẹn anyways àwa ò ti wà region wa at least tábà wà country àti wà region rather àti wà region wa. Torí mọ̀ pé ìjọba ìmọ̀ regionalize Nàìjíríà I am too sure ó máa ṣe. Ó dẹ̀ bí Fúlàní nú wọn wà ní choice. Northern generally wọn ẹ̀rù ń bá wọn tó wọ́n mọ̀ pa àwọn máa jìyà. Ìgbà tó ń rí church region gbà yẹn láyé àwọn Awólọ́wọ̀ kí ló wà north? Kí ni nǹkan mélòó ló ná ní ẹ̀mọ́ yẹn tí south west yá Nàìjíríà. So Ọlọ́run ayọ́nú sí wa. Nígbà yẹn níbi oṣù 3 sẹ́yìn sìn nǹkan kan burúkú ṣẹlẹ̀ sí àwọn Fúlàní terrorist yẹn ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ kárí, àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ gbọ́. Kí ló ṣẹlẹ̀ ni pé nígbà táwọn Fúlàní yẹn jẹ tán yó tán tọ́pọ̀ wọn balẹ̀ tán fò pé ìjọba yìí gọ̀. They now mobilize themselves. Gbogbo ọkọjà ogun wọn kó jọ lẹ́yìn àwọn fẹ́ gba military headquarter. Wọ́n fẹ́ lọ rí flag wọn mọ́ bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ Nàìjíríà ti ní problem. Kí ni wọ́n ṣe? Wọ́n kó gbogbo kódà bọ́ọ̀bù àìmọye. Ní tó yà mí lẹ́nu ni pé níbo làwọn arábí ti rí nǹkan ìjà ogun tó yìí. Wọ́n ajá àwọn tó ń gbóyìn lẹ́yìn náà ṣe ń pọ̀ bọ́. Ṣùgbọ́n àwọn ẹni tó ní lẹ́yìn náà ti dàmọ̀. Wọ́n ti dàmọ̀. Tòró ti ń dínkù àtàwọn tó fẹ́ fi ṣòṣèlú o, àtàwọn tó fẹ́ ṣe ní tí o, àtàwọn tó fẹ́ fi mẹ́kọ̀ owó oníkálukú ti ń dàmọ̀ sí. Now, wọ́n wá kóra wọn jọ wọ́n lọ. Wọ́n rò pọ́n military wá gọ̀jẹ̀bì ti tẹ́lẹ̀. Àti jù wà náà bá lọ àìtó wà náà bá bọ̀. Ẹ kárí Jagaban. Àṣẹ àwọn military wá ti ní àwọn nǹkan ìjà ogun tó lè fèsì wọn lẹ̀. Then àwọn aircraft kan tó wà tí a ní tẹ́lẹ̀ tí wọ́n ti ní. Tíjọba ìtì rà pamọ́ tá a mọ̀. Ọpẹ́lọpẹ́ àpapọ̀ ìjà tí àwọn arábí yẹn jà pẹ̀lú aircraft yẹn náà. Mo fẹ́ kájọ lọ wo fídíò tí mo fẹ́ fi wọlé yìí. Kẹ́ ẹ gbọ́ narrative yẹn tíjọba yìí ṣe. Torí ẹ̀ ló jẹ́ pé táwọn èèyàn kan bá ń discredit government yìí mo máa ń rẹ́rìn ní pé òye yín kò sẹ́ni
fúnra wa láwa máa jẹ̀ràn ọlọ́run má jẹ́ ká jẹ̀ràn Tinubu torí tá a bá ń jẹ̀ràn ẹ̀ it means pé gọ́ọ̀mẹ̀ntì ní ìtòdé bàjẹ́ àdúrà mi ni pé ká má jẹ̀ràn ẹ̀ ká kàn máa ṣàdúrà fún pé tẹ́ḿpìlẹ̀tì tó tún dọ́là Lagos State tó padà sẹ́yìn wọn lọ wájú ni láti 1999 tí Tinubu ti wọ bẹ̀ ní oríire ti dé bá Lagos State wọ́n lẹ̀ ń lọ bẹ́ẹ̀ torí gọ́ọ̀mẹ̀ntì tó bá tó máa gbàjọba lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tó wà bẹ́ẹ̀ yìí òun náà ara wọn ni the same template tí gọ́ọ̀mẹ̀ntì tó kúrò yìí máa bá tó ń bá lọ náà ni ìyẹn náà máa tún máa bá lọ continuity torí pé long continuity yẹn wà Lagos State look at Lagos State today ó di ibi tẹ́wọ̀n èèyàn kò fẹ́ kó ń bẹ́ mọ́ even the rate of crime níbẹ̀ also were drastically reduced àwọn local government bọ́n ṣe ń ṣiṣẹ́ ní state náà ń ṣiṣẹ́ oníkálukú they are in earnest now iṣẹ́ yẹn ń bára wọn mu tẹ́ ẹ bá fi débò míì ti pẹ́ bí ọdún kan ní Lagos State tẹ́ ẹ bá ṣọ́ra sí ẹ sọnù láyé wọn gbọ́ lọ́rùn mo lè kó kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìwà lágbóso à ń dẹ̀ reverse à ń tọ́ọ̀nù padà ibì kan náà là ń padà já sí àwọn lasma yẹn ti wá gẹ́ẹ̀tì pé a ti sọnù wọ́n wá pè wá pé bò là ń lọ Abẹ́òkúta ní àṣẹ gba bílọ̀ àwọn lasma yẹn dẹ̀ ṣe dáadáa wọ́n wá ní wọ́n ló dẹ̀ kẹrin tẹ́ ìtọ́nù gbà pípò jọ́pọ̀ ọ̀nà yẹn jọra wọn wọ́n wá ṣẹ̀ sọ wípé tẹ́ bá rìn báyìí tẹ́ bá gbà wí tẹ́ bá ti débẹ̀ yẹn ibi ilẹ̀ máa wá yà sí àdẹ̀sí bí a ṣe yà síbẹ̀ mo rí gbọ́nà tá a máa sọ́nà yìí la padà wá já sọ́ni a ṣe wá tọ́nà ìṣe báyìí Lagos State for you kọ́ ló ń ṣàánú àwọn other states káwa náà rí bẹ́ẹ̀ so àwọn ológun wa wọ́n prepare ìṣe bá ara bí yẹn ìṣe pọ́n ìfọ́ọ̀mù wọn pé àbọ̀ wá invade no wọ́n kàn déédéé dé lójijì ni bẹ́sẹ̀ gbàgbé wípé Christopher Musa ó ti announce pé weapon tá gbé fún yín kẹfì àtàkì wọn ní tọ́ bá àtàkì yẹ pa wọ́n dànù ṣe rí ìtúsílẹ̀ tán tún àwọn military wa sílẹ̀ ó wà wúlò ẹjẹ́ àjọ wo fídíò yìí mọ̀ bọ̀. Say that when a goat dances in front of a hyena, it is not bravery, it is suicide. And yesterday, a group of terrorists in Borno State found out exactly what that means. You saw the headline, and yes, it sounds like a scene from an action movie, but this was real life at the forward operating base in Asia. We're receiving confirmed and graphic reports this afternoon, Saturday, January 17th, 2026, that a massive army of terrorists decided to try their luck by attacking a fortified military headquarters. They came with everything they had, machine guns, rocket-propelled grenades, and heavy explosives, thinking they could overrun the base and raise their flag. But they made one fatal calculation. They forgot that the Nigerian army of 2026 is not the same as the one from the past. Instead of running away, the troops stood their ground, returned fire for fire, and with the help of the Air Force, turned the hunters into the hunted. If you want to know how our gallant troops sent these criminals to the great beyond and recovered a massive arsenal of weapons, please do me a massive favor and smash that like button right now. It helps us celebrate our soldiers who are putting their lives on the line. And if you are not yet a subscriber, click that button and turn on the notification bell. You need to be here as we break down this victory for Nigeria. Let's get into the gist of this bloody Friday. It all started in the early hours of yesterday morning. The sun was just coming up over Borno State when the silence was broken by the sound of heavy machine gun fire. According to the acting media information officer for Joint Task Force Northeast Operation Hadinkai, Lieutenant A.S. Atokolo, the terrorists launched a large-scale multi-directional attack. This means they didn't just come from the front gate, they surrounded the base, attacking from all sides at once. Their plan was clearly to overwhelm the soldiers with sheer numbers and noise. They were firing RPGs directly at the walls and the infrastructure. In fact, the report states that their rockets hit some of the troop-carrying vehicles and, very critically, the CCTV control room. This shows you that these were not just random ragtag fighters. They had a strategy. They wanted to blind the base, destroy the transport so no one could escape or pursue, and then move in for the kill. The CCTV room and the vehicles were partially gutted by fire, creating smoke and confusion. But here is where the story turns sweet.
Despite the explosions, the fire and the smoke, the troops at Forward Operating Base Azia did not panic. They maintained what the military calls firm control of the situation. They returned what was described as overwhelming and sustained firepower. Imagine the scene: soldiers taking cover behind sandbags, bullets flying over their heads, the heat of the burning vehicles on their backs, yet they kept firing. This firefight lasted for over an hour, 60 minutes of non-stop shooting. That is a lifetime when you are in battle. But the terrorists could not breach the perimeter. They tried, but they met a wall of resistance that was harder than rock. And then the game changer arrived, the Kings of the Sky. The statement confirms that the air component of the Nigerian army and other aerial platforms were called in. This is why we always talk about the importance of air superiority. As soon as the jets and the surveillance drones arrived overhead, the equation changed. The terrorists, realizing that their plan had failed and that death was raining down from above, started to retreat. But you cannot run from a bird that sees everything. The report says that persistent intelligence, surveillance and reconnaissance platforms immediately tracked the fleeing terrorists. This is the part that makes me smile. They thought they could just disappear back into the bush like they usually do, but the drones followed them, marked their withdrawal routes, and the fighter jets pursued them. The military uses the word neutralized, but let us speak plain English. They were wiped out. The precision strikes on their escape route resulted in scores of dead terrorists. It was a massacre of the wicked. The statement confirmed that evidence from the scene showed the terrorists suffered heavy casualties. They came to kill, but they ended up being the ones in body bags. This is a massive blow to their fighting strength and their morale. Imagine the few who survived going back to their camp to tell the others, "We went to Azia and almost nobody came back." That fear is a weapon on its own. Now, let's look at what they left behind, because this tells us a lot about their intentions. After the smoke cleared, the troops conducted a mop-up operation and recovered a frightening amount of weaponry. They found a 60mm mortar tube and mortar bombs. For those who don't know, a mortar is a weapon of war used to bomb places from a distance. They also found locally fabricated explosives, heavy machine gun rounds, and hundreds of rounds of 7.62mm NATO ammunition. This was not a kidnapping mission. This was a siege. They came prepared for a long war, but they couldn't last more than an hour against the firepower of the Nigerian state. I want to pause here and ask you, the viewer, a serious question. We often criticize the military when things go wrong, and rightly so. But when we see a display of bravery like this, where soldiers hold a burning base for an hour and still win, do you think we give them enough credit? Do you think the government is finally giving them the right tools to fight, or was this just sheer grit and determination by the boys on the ground? Drop your honest thoughts in the comments below. I really want to hear your perspective on our military's performance. The destruction of the CCTV room is a point of concern though. It shows that the enemy is learning. They know that our bases rely on technology, so they target the eyes first. It's a reminder that while we celebrate this victory, the enemy is evolving. They are becoming more desperate and more tactical. But as yesterday showed, no amount of tactics can beat superior firepower and the will to fight. The lieutenant mentioned that the engagement didn't end at the base. The follow-up operations are what really dealt the blow. This pursuit strategy is what has been missing in the past. Before, we would just defend and let them go. Now, we defend and we chase. That is how you win a war. It's also important to note the timing. This attack happened on a Friday morning, a time when they probably thought the soldiers would be relaxed or preparing for prayers. They rely on surprise, but the vigilance of the troops at Forward Operating Base saved the day. It sends a message to all other forward operating bases: stay alert because the enemy is watching. But it also sends a message to the communities around Borno: you are safer today because these scores of killers are no longer breathing. As we wrap up this security update, let's remember that for every victory like this, there are families of soldiers who are waiting anxiously at home. These men and women stood in the fire so that we could sleep in peace. They faced RPGs and machine guns and didn't flinch. That is the definition of heroism. Láyé Tinubu, ara àwọn ìgbésẹ̀ tí bàbá yẹn gbé lẹ́rìí yẹn, empower àwọn military wa. Tí wọ́n bá rí headquarter yẹn gbà ní Borno yẹn, kí lẹ́rù kó fẹ́ ṣẹlẹ̀? Àṣírí tú. Àwọn Adinkai yẹn, mo kí wọn o. They are just too okay. They are just too okay for us.
àwọn ni wọ́n lọ gba àwọn ọmọ Ọ̀yọ́ yẹn sílẹ̀, àwọn ni wọ́n plan gbogbo àìmọye tó ń ṣe yẹn. Dáwọn àwa Yorùbá tẹ́lẹ̀ kò kí ń rọrùn bẹ́ẹ̀ kárí ẹnikẹ́ni kó rántí wa nílẹ̀ Yorùbá fún military. Mo sọ ọjọ́ kìíní àná, gbogbo tó jẹ́ military base yàtọ̀ fún artillery brigade tá a máa ní state kọ̀ọ̀kan, bọ̀ pé military headquarter training school wọn kìíní kan kò sí nílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan. Kaduna náà pọ̀ sí jù. Commander Staff College ìyẹn wà Jájì ní Kaduna. Defense Academy táǹpé ní NDA ó wà ní Kaduna. Military artillery wa ó wà gbogbo ẹ̀ Kaduna náà mú lọ. Mọ̀ Tinubu dé Jagaba. Ara nǹkan táwọn Fúlàní ṣe ní láyé Tinubu ò ní padà síbẹ̀ nìyẹn. Ìgbà tí yẹn dé ó neutralize everything, ó nílò ẹ jẹ́ káwọn kìíní ìkárí. Ó pín ti north fún wọn, ó pín ti south east, ti south south, ti south west. Wọ́n ṣe passing out parade ní Ọ̀ṣun state láìpẹ́ yìí. Jẹ́jẹ́ mọ̀ pé another military base yàtọ̀ fún training school, military base ó ti wà ní the same Ọ̀ṣun tí wọ́n dẹ̀ ti kó àwọn, kì í ṣe pé bóyá kìíní wọ́n ti kó àwọn military wá síbẹ̀, wọ́n ti kó àwọn military wá síbẹ̀ sí tí kì í ṣe ṣeré. Olóṣèlú ayé àmúlẹ́nu ti bá tó rọ́mọ Yorùbá tó ń tako Tinubu, mo ń bá yín sọ̀rọ̀ àwọn kan ṣì tako. Everybody àlejò ronú bákan náà kò possible, àlejò ronú bákan náà. Kódà kí Tinubu máa gé apá ẹ̀ fáwọn èèyàn kó máa ha wọn ní Yorùbá ní ká ṣe kinní kan ká tó wá fẹ̀yìn rìn láti kinní kan lọ sí sẹ́yìn, ẹni tí ò ní yin ni ò ní yin ni. Kò sí bó ṣe lè ṣe tó, some Yorùbá kò sí ṣe rárá sẹ́, àlẹ́ mi ò ní dìbò fún olódò dẹ́sẹ́, èmi ò ní gbá tiẹ̀ sẹ́, kó ṣe wọn kàn láwọn ò láìkí ẹ̀ ní, mo kàn ṣáà gé tiẹ̀ ní, ẹ̀kọ́ máa gbọ́ lẹ́nu wọn. Kò máa sọ bẹ́ẹ̀. Kẹ́ tó wá wo tún tí Tinubu pa lórí pé kí ààbò lè wà fáwa Yorùbá nílẹ̀ wa àti pé kí gbogbo nǹkan tó jọmọ́ ti Nàìjíríà kó lè kárí, tí wọ́n ti concentrate sí north tẹ́lẹ̀. Níjọ́ tó announce military yẹn pé military base gbọ́dọ̀ wà káàkiri, èrè làwọn èèyàn pé wọ́n mọ̀ pé mean business. Look at him now. Ẹ wo fídíò yìí, mò ń bọ̀. Jẹyàn. You are welcome, welcome. You are welcome. Welcome.
welcome. Ọlọ́run bá yín ṣiṣẹ́ papọ̀. Láìdélé pé lórúkọ Jésù. Àtàlé ló bà náà. Ẹ káàbọ̀, wọ́n ní kẹ́yìn náà ṣe jẹ́jẹ́ ló kù o. Ẹ káàbọ̀ o. Ẹ máa rọra ń bẹ̀ yẹn o. You are welcome, you are welcome. Akínyín káàbọ̀ sí ìlú Òmàrán. Akínyín káàbọ̀ sí ìlú Òmàrán. Akínyín káàbọ̀ sí ìlú Òmàrán. Òmàrán sì ń lára o. Gbogbo ìsọ̀bìrì ní ara. Akínyín káàbọ̀ sí ìlú Òmàrán. Yàwó ẹlẹ́tọ̀ ọmọ tó wà nínú ẹ̀ẹ́dẹ̀ ìjọmọ mi. Welcome o. Akínyín káàbọ̀ sí ìlú Òmàrán. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sí ìlú Òmàrán o. Ẹ káàbọ̀. Òmàrán tèyí o. Ẹni tó ti bímọ. Bóòní káàbọ̀. Ẹni tó ti níyàwó á níyàwó ló máa rán o. Ẹ káàbọ̀. Ìyàwó welcome. Ẹ má wọrí, ẹ má jẹyàn. Ẹ má wọrí, gbogbo dandan náà ló máa rán. Ẹ má wọrí, ẹ máa jẹ lẹ́yìn tó bá ti bímọ ọmọ yín ọmọ yóò ní kú ìdí ò bá sì má rì. Ìyàwó ẹgbẹ́ ló máa rán. 4 days. Ẹ má wọrí, ẹ máa jẹ yán. Àṣeyè ní alákọ̀ọ́ ṣe po, ẹ ṣe tí náà láṣeyè ní láṣẹ Ọlọ́run. Torí mi náà wà nínú yín. Ọmọ mi náà wà nínú yín. Wọ́n ní 4 days. 4 days journey. Àwọn jẹ́ yẹn. Arúgbó ọjọ́ òwò pẹ̀lẹ́ káàbọ̀. Bóyá Mẹ̀dúgùrì náà ti kó wọn bọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sí ìlú Òmàrán. Àwọn ẹ káàbọ̀ sí ìlú Òmàrán ìyàwó ẹ̀tàn. Ẹ pẹ̀lẹ́ fún mi, ẹ káàbọ̀ sí ìlú Òmàrán o. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ẹ fún mi o. Ẹ ṣàṣeyè lórúkọ Jésù. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ẹ fún mi, ẹ káàbọ̀ o. Ìyàwó ẹ̀kọ́ ti sàwà sí ìlú. Welcome o. Òmàrán sì ní lára o. Ẹ ra àdúgbà o. Òmùaran ní Kwara State ibẹ̀ ni wọ́n kó àwọn military yẹn wá. Military Òmùaran, military Ògbómọ̀ṣọ́. Ṣé ilẹ̀ Yorùbá ò ti rí tẹ́lẹ̀ àwa ara wa la máa ń gbèjà ara wa tẹ́lẹ̀. Military ò kì í bá wa dá sí i. Bọ́gbà tí Tinubu dé lórí pé Kaduna everything tẹ́lẹ̀ Ìbàdàn ò ní àtìlẹ́rìí wa wà. Wọ́n kó àtìlẹ́rìí wa wọ́n kó lọ sí Kaduna. Babangida ló ṣiṣẹ́ yẹn. But Tinubu dé sí ó ń bá wa kọ́ kàtómẹ́ǹtì káàkiri ilẹ̀ Yorùbá àti at least a lè fọ́nbù méjì. Òmùaran kì í ṣe náà ti Kwara lóòótọ́ ní Kwara State ló wà o àmọ́ àwọn Yorùbá ṣáàjì ilẹ̀ Yorùbá ní Òmùaran jẹ́ olóhùn apẹ̀rán gbogbo aláṣàmọ̀ nísìnyí ilẹ̀ Yorùbá we can fumble of 2 cantonments or military base. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ artillery brigade lásán la ní. Artillery brigade ìkan wà lálámàlà l'Abẹ́òkúta l'Ógùn State, ìkan wà ní Ìbàdàn káàkiri bẹ́ẹ̀ la ní wọn kí dẹ̀ ní function wọn. But now tó jẹ́ pé àti weapons àti everything ló ti wà. Wọ́n lè ṣe recruitment ní bínsìn nílẹ̀ Yorùbá, wọ́n lè ṣe training ní bínsìn, wọ́n lè ṣe training school ti wà, wọ́n lè ṣe passing out. Wọ́n ṣe bẹ́ẹ̀ náà sílẹ̀ Ìgbò, ó ṣe bẹ́ẹ̀ náà sí South.
sọ máa wá rọrùn fún Fúlàní láti máa wá kú gìrì. Ẹ wo gbogbo ìlú tó ti lé wọn yẹn ní Kwara State. But Tinubu is now bringing security down to them now. Kí military base máa wà ló mú ẹ wà ará ọmọ àná. Kódà mo tẹ̀ torí kan mo rí fídíò kan tí wọ́n ń jó táwọn ará ìlú tó ń jó pàdé wọn gan. Bí o rí fídíò yẹn wọ́n ní bá ní ká complex fún wa ká táwọn ará ìlú tí wọ́n dùn tí wọ́n jó pàdé wọn because kò ṣe é gbọ́. Kí Fúlàní máa léèyàn pò nílùú ẹ̀ kéèyàn máa di fugitive ní country tá a bí sí. But this is a man tó dẹ́sì tó ní láíláí. Kọ́sẹ́ ìlérí tí mo fi tẹ̀lé nìyẹn pé no, we must follow this man to letter. Káfúnláyè ká jẹ́ kó bá wa ṣe gbogbo olùfọ́ṣẹ́jẹ̀ láwa Yorùbá kó tí ẹ̀ tọ́ sí wa ilẹ̀ Yorùbá yìí rárá. Ká tó máa bá wọn gbẹnu àtẹnu báyìí, ó jẹ́ ìtún da yín sí kan. Oúnjẹ tó wọ́n. Ṣé ní fídíò tá a fi wọlé jẹ́ pọ́n tí máa yẹn sọ? Ẹni tó lọ Ọ̀yọ́ ló tọ̀yọ́ bọ̀, ẹni tó tí nǹkan ṣojú ẹ̀ ló sọ̀rọ̀ yẹn. Máa ń tẹ́rí tó sọ̀rọ̀ tá a fi wọlé yìí. Àwọn trailer drivers ni, ìkan náà trailer drivers ni. Òun rí, ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Máa yẹn wá sọ reason tá a fi sọ pé oúnjẹ ti máa láyé Tinubu, oúnjẹ gbówó lórí. Àpò ń tẹnumọ́ láti jọ rẹ̀ pé àwọn governors wa ẹ jẹ́ ká bẹ̀ wọ́n kí wọ́n jèbù rẹ̀ kán ṣe sùúrù. Kí wọ́n ṣe sùúrù. Kán jọ kán bá wa tóòlù ṣe, kán bá wa ṣe, kán bá owó tó ń fún wọn yẹn kán bá wa normal place. Taxes oríṣiríṣiríṣiríṣi ìwé lóríṣiríṣi. Ọ̀gbẹ́ni yẹn wá explain fún wa. Kí ló fà tá a fi pariwo kò jẹ́ wọn? Àwọn tó lọ́rọ̀ jẹ wá láti ìlú kan sí ìlú kan. Ó ní iye tí wọ́n rà lọ́jà. Àmọ́ bí times 10 iye tó rà sí times 20 iye tó rà ni wọ́n máa ná síwájú kan tó gbé lẹ́lù tí wọ́n gbé lọ. Wọ́n á ṣàròmọ́ indirect tax náà pè. Wọ́n á ṣàròmọ́ jà tó máa tà fún wa. Èdè nìyẹn lẹ́ẹ̀kejì, àwọn agbófinró ojú ọ̀nà tó wá ní jẹ́ kán gbádùn. Nígbà tí èèyàn bá lọ rajà 200,000 tó tún wá ṣẹ́ 200,000 sọ̀wọ́. Owó tó máa san fún gbá, tó máa san fún agbófinró, owó tó máa gba tíkẹ́ẹ̀tì bí, tó máa gba tíkẹ́ẹ̀tì lọ́hùn, tó máa san fún àwọn ọlọ́pàá, tó máa san fún custom, tó máa san fún kinní kan. Kí ni ẹ ṣe gbogbo owó tó ń gbà yìí ìṣèjọba lónìí o? State government ló ní tó máa já tíkẹ́ẹ̀tì fún. State government ló máa níyẹn. Then ìtẹ́ríbà agbófinró tó ń gbé pákó gbé bọn pé kinní kan lójú ọ̀nà yẹn ara wọn àpò wọn náà gbà sí o. Ẹjẹ́ agbọ̀n kan tí máa yẹn sọ. Ilé pé ilé pé lọ èpè padà lẹ́yìn mi. Mo fẹ́ analyse kankan fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Fún ẹni tó bá ní òye tó ní làákàyè tí è ṣe bí àwọn òpònú tí wọ́n abuse mi pé Tinubu kọ́ ló jẹ́ kí nǹkan wọn lórílẹ̀‐èdè yìí. Mo sọ pé federal government Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n bá unnecessary checking points àti road tax. Àwọn kan comment wọ́n ní ta ló dálẹ̀, àwọn kan comment wọ́n ní gbèsè wo ló yẹ kí federal government ò gbélé lórí, àwọn kan comment wọ́n ní Tinubu gangan ló ní tíkẹ́ẹ̀tì yẹn. Mi ò mọ̀ kéèyàn ò dàgbà nú ayé yìí kó má ní ọpọlọ. I'm sorry to say ẹ tó bá comment irú nǹkan bẹ́ẹ̀ sábẹ́ comment mi. Torí mi ò rí ìrí ẹni tó ní ọpọlọ rárá àtọ́. Mo fi evidence hàn yín. Wọ́n kọ Ebonyi state government ó ní Tinubu ló ní tíkẹ́ẹ̀tì. Mo ní ó yẹ kí àwọn state government ká gbé ìgbésẹ̀ lé lórí. Màá fi evidence kan yín bí àwọn fídíò yìí. Ṣé ọmọ iye checking point tó wà láti Láfíà sí Òbúlà Afọ̀? Ṣé ọmọ iye checking point tó wà ní Benue sí Makurdi? Ṣé ọmọ iye checking point tó ń bẹ nínú Boko? Ṣé ọmọ iye tí à ń ná láti Èkó lọ East? Ṣé ọmọ iye tá à ń ná láti North lọ sí East? Ṣé ọmọ iye tá à ń ná láti North wá sí West wá sílẹ̀ Yorùbá? Torí à ń sọ reality tó jẹ́ kí nǹkan wọ́n fún yín. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ jáde nǹkan bá ti sọ sí yín lẹ́nu àbí nǹkan bá ti rí wò lórí Google ilẹ̀ mọ́ believe. Eléyìnbó dẹ́ni Z is believing. Nǹkan yóò bá rí nǹkan yóò believe. Àwa rí pé Tinubu kọ́ ló ń ba Nàìjíríà jẹ́. State government àti àwa ara wa àwa là ń ba Nàìjíríà jẹ́.
àwa la mú ọrọ̀ ajé Nàìjíríà àwa la dorí ẹ̀ kodò gbogbo tẹ́ ń pariwo pé wọ́n yìí ṣé wọ́n import ẹ̀ wọlé ni wà dúró tíkẹ́ẹ̀tì tí mo kó dání láì mọ náwó wájú eléré wà dúró tíkẹ́ẹ̀tì tó bá wo tíkẹ́ẹ̀tì nísìn kò ní sí federal government ń bẹ state government ló bá wo nínú tíkẹ́ẹ̀tì yìí wáyé tí àwọn state government tó kù tí wọ́n lè wà kankan ṣe sí àwọn kinní yìí adé ń sọ fún yín pé nǹkan tó ń jẹ́ kí nǹkan wọn nìyẹn ẹni rárá ẹni bàbá Tinubu ni ẹ wá jẹ́ kí n ṣàlàyé kankan fún yín tó bá rọjà ní 5 naira tó fi 15 naira gbé so mọ̀ pé ó jẹ́ 20 naira tó spendi 40 naira ó jẹ́ 6 naira àbí níbi tó ti fẹ́ já ó ná 10 naira ó jẹ́ 70 naira èló gẹ́gẹ́ ni wọ́n gẹ́gẹ́ wọ́n fẹ́ ta ọjà yẹn bọ́rọ̀ Nàìjíríà ṣe jẹ́ nìyẹn tí wọ́n bá lọ rajà àwọn ẹ̀yin ẹlẹ́wà tẹ́ ẹ̀ ra ẹ̀wà àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń gbẹ́rù produce tí ẹ bá dáná Ọlọ́run bọ́dá bí fídíò yìí lágbọ́n Ọlọ́run ẹ̀wọ̀n náà ni ẹ jáde wọ́n sábẹ́ comment section yìí kẹ́ káwọn èèyàn mọ tí ẹ̀ fèsì pẹ̀lú iye tẹ́ ẹ̀ san ní ojú ọ̀nà ṣé Tinubu ní káwọ́ gbowó lọ́wọ́ yín state government wọ́n ni ẹ̀yin tá a máa kó su ẹ̀yin tá a máa kó ẹ̀wà ẹ̀yin tá a máa kó gààrí kẹ́ẹ̀ni iye produce dàbí sanwó tẹ̀ ń san kẹ́ẹ̀ tó gbẹ́rù débi tẹ̀ ń lọ ẹ jáde wọ́n sábẹ́ fídíò yìí kẹ́ wá comment pé yẹ́sì tòótọ́ lọ́rọ̀ tí mò ń sọ bí dábàá máa fẹ́ kó làtẹ́kù ẹlòmíì máa ń ṣe 200,000 nítorí pé ń lọ ilẹ̀ yíbò gbogbo ẹ̀ ní ọ̀nà tán lójú ibì kan wà dẹ́nà bí 50,000 naira owó tíkẹ́ẹ̀tì tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ń pariwo mọ́ Tinubu kí wọ́n bá clear container táwa ń gbé ká tó wọnú port ó níye táwa ń san ká tó déjú ọ̀nà bí tá à ń lọ ó níye táwa ń san ẹ wá ní nǹkan òde wọn àwa ń sọ reality tó jẹ́ kí nǹkan ọmọ wọn fún yín ẹ wá ń pariwo pé Tinubu ló kọ́ àwọn tí wọ́n ń gba táàsì tẹ́wọ́n ń ja tíkẹ́ẹ̀tì Tinubu ló kọ́ wọn sí ní àbí orí yín ó ti burú tí ẹ bá èkó tó bá ti gbé bàbá yẹn ṣẹ́ pé bàbá yẹn ló jẹ́ kí nǹkan wọn orí yẹn lè pé ó máa lọ torí èmi ò mọ bẹ́ẹ̀ tó ṣe fẹ́ ṣàlàyé fún yín à ń sọ nǹkan tí ń ba Nàìjíríà jẹ́ fún yín ọlọ́pàá náà máa bú Tinubu kọ́sọ́ọ̀mù máa bú Tinubu sọ́jà náà máa bú Tinubu gbogbo owó tẹ̀ ń gbà jẹ́ k-point tẹ́wọ̀n dìmáàdì 5,000 naira 10,000 naira lọ́wọ́ wa 20,000 naira gbogbo owó yẹn ń kọ́ ṣé Tinubu ló yẹn yín pẹ́kẹ́ máa gbà Tinubu ló yẹn pẹ́kẹ́ máa gbà ìṣirò kọ́ lọ́kọ́ dídó ẹni tó bá ná 20,000 naira fún yín ní jẹ́ k-point kan tó débò mi tó ná 20,000 naira tó ná bí 1 million kò tó gbẹ́rù débi tí ń lọ orí ibo ni ó ti rí owó tó ná orí ibo ni ó ti rí padà sórí ọjà yẹn làkọ́ ni sọ́jà tẹ bá lọ́wọ́ rí òní wọn à ń sọ reality fún yẹn pariwo mọ́ Tinubu orí ẹlòmíì kúkú ti dàrú ẹlòmíì kúkú jáde kúrò nulẹ̀ à ń sọ reality fún yín bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ wọn parọ́ mọ́ ọkọ̀ yín ẹ̀yin náà jáde wákẹ́ wá dìbẹ́ndì ara yín pé ẹ̀yin kọ́ lẹ̀ wà ń bẹ àwọn state government ilé ló wà lórí pé nǹkan wọn lórílẹ̀‐èdè yìí ẹni tí ò kó lábúrọ́dù náà tó bá búrọ́dù ló wà tí ń gbélé ọ̀fẹ́ tí ń jayé ọ̀fẹ́ yóò mọ̀ sọ látà búrọ́dù yóò mọ̀ sọ sí Nàìjíríà ìgbọ́ tó mọ̀ nǹkan táwọn pàṣù Nàìjíríà tó mọ̀ nǹkan táwọn state government ṣe fún wa tó mọ̀ nǹkan táwọn fọ́ọ̀sì wa gẹ́gẹ́ ṣe fún wa tó mọ̀ táwọn ṣe fúnra wa àwa gbogbo ẹ̀ náà àwa ń ta lórí federal government kí èpè federal government ẹlòmíì gan tó tó wà rọ ó fẹ́ lè sọ pé Tinubu ló jẹ́ kójú rọ. ọ̀rọ̀ rẹ o ọmọ ọlọ́ọ̀lẹ̀ ẹ gbọ́ oúnjẹ tó hán ṣé Tinubu ló fà á mo sọ níbí báyìí nínú wíìkì náà ni wípé àwọn state government wa tó bá fẹ́ kí nǹkan lọlẹ̀ Nàìjíríà lọlẹ̀ àwọn state government wa ní ká bẹ̀ ẹni sọ pé kí Tinubu jáde kó wá sọ̀rọ̀ Tinubu kúkú sọ̀rọ̀ ó kú jáde ó wá sọ tẹnu ẹ̀ nínú ọ̀sẹ̀ yìí náà ni tí mo fi sọ allocations tí wọ́n gbà tí state government kọ̀ọ̀kan gbà mo play video bí tí Tinubu ti sọ pé kí wọ́n bẹ àwọn governors kí wọ́n ṣàánú àwọn local government kí wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ wọn tó wù kó fún wọn àwọn tó gba allocation local government wọn lákàntàn lọ open àkáǹtì ẹ̀ náà máa gbowó yẹn sí local government chairperson àfojúrí ni kò láǹfààní sí torí pé wọn believe ní autonomy local government gbogbo tax tẹ́ gbọ́ yẹn sí ìwé tó já yẹn àpò state government ló lọ kí náà wàá fi ṣe nígbà tí Yorùbá ra ọjà ní 10 naira níbi tán ti ń tà ó wà reasonable enough tó wá jẹ́ pé gbogbo tax tó máa sọ àti iye tó máa gbé délé ó ti sọjà yẹn di 35 naira instead of 10 naira ọ̀nà ọ̀dà kó má hàn
aṣáàrò gbogbo owó tóun ná lórí pa pieces pa ẹyọ kan ló máa ṣe owó yẹn lé. Transportation mo ná 300,000 lórí owó tí mo fún àwọn agbófinró mo ná 300,000 ó dẹ̀ ló di 600 agbófinró nìyẹn. Then ìwé tí mo jáwé 250,000 ó yẹ kó mọ́ra wọn. Ọjà yẹ kẹrin ó bá 5,000 wọ gbá. Nígbà tó bá máa ṣe gbogbo tó máa ṣe mọ́ yẹn ló máa kù. Gbogbo wa kí gbẹgbẹ ara ráìsì ní 30,000 láyé Buhari ara 10,000 láyé Buhari ó dáyé Tinubu ní 200,000 tó ṣẹlẹ̀ rẹ̀. Tó ṣẹlẹ̀ rẹ̀ gbọ́ yìí. Àwọn tó ń gbé àwọn nǹkan yẹn wọlé tí wọ́n witness tójú àwọn rí ẹnìkan nu wọn lẹ́gbọ́ tó sọ̀rọ̀ ẹ̀. Ẹ̀wà tẹ́rítọ́ lọ́ra wa láti nọ́ọ̀tì yẹn kò yẹ kó hán tó yẹ tá a rà pa àpò pa báàgì kò yẹ kó hán tó bẹ́ẹ̀. Bọ̀ àwọn obstacles tí wọ́n ń pàdé lọ́nà àti taxes tí wọ́n sọ lẹ́gbọ́ tó ń ṣẹlẹ̀. So mi mọ̀ bóyá ìjọba Tinubu wá fàyè gba àwọn governors and the funniest part ni pé táìmù yìí gbogbo ló yẹ kó reduce gbogbo IGR wọn jù. Gbogbo taxation táìmù ló yẹ kó reduce ẹ̀ jù because owó tíjọba ń fún wọn yẹn ó ti subsidize gbogbo tó yẹ kó gbà. Ẹni bá jáwé 200 naira tẹ́lẹ̀ ó yẹ kó ti sọ di 20 naira. Káwọn state government yẹn ti bá a sọ di 20 naira. Federal government ti subsidize èyí tẹ́ gba 14 billion tẹ́ gba 4 billion tẹ́lẹ̀ tó sọ di 16 billion fún yín. Ẹ mọ̀ pé ìjọba ti subsidize direct nìyẹn. But no, these people will still sit down and want to collect even times 2 iye tó ń gbà tẹ́lẹ̀ before kan tó increase income wọn. Kan tó increase revenue tó ń san tó ń gbé wọlé sí state. Kí government kí federal tó increase the allocation yẹn iye tó ń gbà tẹ́lẹ̀ wọ́n á tún fẹ́ increase it times 3. Wọ́n náà sọ pé ọwọ́ aláìní láti máa gbà fọwọ́ ẹni tó ní ṣé lóòótọ́ ni. Ta ló wá jẹ́ kó jẹ́ hàn? Tinubu náà sọ̀rọ̀ òun náà sọ tiẹ̀ pé tó kódà ó sọ nípa pé owó tó wù fún state ọ̀tọ̀ ní ká place ẹ̀yìn ọ̀tọ̀ tún lè lé ẹ̀tún gbọ́rọ̀ lẹ́yìn Tinubu. Important, and I want you to take it to our people to be extra vigilant, to look at things critically, know their neighborhoods, know their areas, report strange people. We refused to negotiate for ransom, negotiate. These criminals wanted us to release from detention members of their criminal gangs that were already arrested. That was one of their conditions, outside of the money they're looking for. And we said, no deal. We are not going to negotiate with criminals. They committed murder, and we were ready to finish with their families and members of their own communities. So they grew somewhere. Some of them that are non-Nigerians. You see the problem of insecurity in Mali, Burkina Faso, Niger Republic is adding more fuel to our challenges. In fact, that is why we must enhance the capacity of the forest guards as well as create this state police. And you have governed before as the governor. You need
need to help us communicate to these governors. Today, the economy of operation is high. More the money that I'm pushing to the states, if you had it during your own time or during my time, it would have been different. They are taking 4 to 5 times their money. The past. Nobody is borrowing money to pay salaries now. Pensioners are receiving their pay and gratuity. And they should do more to, instead of fly over where there's no numeric traffic, build the roads and arteries, network to really enhance the quality of life and accessibility of the security agencies to penetrate those areas. I will be calling meetings of so many of you traditional leaders to offer to listen to you and offer some suggestions throughout the country. Kódà bá tó sọ̀rọ̀ lórí security pàápàá gbogbo tútọ́ ń pa ó ṣe jẹ́ pé láéláé àwọn ò ní san ransom fún any bandit àbí terrorist. Àwọn ò dẹ̀ ready láti fa àwọn èèyàn wọn táwọn kó sílẹ̀. Then wọ́n sọ̀rọ̀ àwọn state governors táwọn kówó fún. Ṣé rí ìjọba yìí, the most criticized government ìjọba yìí ni, and the most hated president Tinubu ni. But nínú gbọ́n president àti ní tí gbogbo náà bá máa judge, àwa náà mọ̀ bí ipò tá a máa gbé Tinubu sí. Tí ó bá ṣe first, I wà ní first to 5. I start to be correct. Ẹ gbàgbé àwọn tó yè tẹ̀ gbàgbé wọn pé inú kọ́mẹ̀ntì sí àwọn tí ò láìkẹ́ àsọ tí wọ́n síbẹ̀. Bẹ̀ nínú first to 5 ní Nàìjíríà, past government káfíwé ti Tinubu yà fún 3, tábà fún 1 àfún 2, tábà fún 2 àfún 3, tábà fún 3 àfún 4, tí ó bá wọ́ 4 àwà 5. Because he has done his best and we first seen it. Wọ́n kàn fẹ́ tún fi àsìkò yìí pé àwa Yorùbá pé ká má fi lọ sórí òrìlẹ̀ sóò kó bí bá máa di ẹ̀yìn wọ ìgbìlẹ́nu wa. Gbogbo ìgbà tí Fúlàní wà ń bẹ, mi ò rí ọmọ Haúsá tàbí Fúlàní kan kó wá criticize Buhari. Kódà gbà tí ìyàwó ẹ̀ tún criticize ìyàwó ẹ̀ tó sọ pọ́n tí ajá ìjọba ọkọ̀ òun nínú àwọn Fúlàní ò sọ kọ̀ọ̀kan. Mẹ́ta wa Yorùbá, àwa gbọ́n, àríran gan, akàwé gan, àwa là ń takò. Ká má jẹ́ kọ́gbọ́n ọ̀nà wa kó sì wà délẹ̀ o bí bàbá Ògúndé ṣe kọ́. Ẹgbọ́n tó sọ, ó ní ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá. Ní gbogbo Nàìjíríà, bóyá la fẹ́ rẹ̀ tó kàwé tó ràn Yorùbá. Ọgbọ́n yẹn náà dẹ̀ máa jẹ́ ká prevail. But bàbá yẹn sọ pé ọgbọ́n náà ló tó wá padà sí dé wọn mọ́lẹ̀ o. Ọgbọ́n tá a gbọ́ yẹn máa ń kó bá wa gbà mí. Máa ń kó bá wa. Àwa fúnra wa la máa lọ fọwọ́ ara wa pé ogun wá jà Yorùbá. Ẹsẹ̀ Lakíntọ́lá ṣe bẹ́ẹ̀. Àfọ̀njá ṣe bẹ́ẹ̀. Àwọn míì náà ṣe bẹ́ẹ̀. Ká máa lọ́tẹ̀ yìí, ká má fọwọ́ ara wa pé ogun wá, ká má fọwọ́ ara wa pé ọ̀tá wá kí wọ́n wá rule over us. Otherwise, a lè má lè kúrò nínú kọ́má yẹn. We might not. A lè má lè bọ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run á jẹ́ ká bọ́ bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yìn máa bá mi pàdé lórí fọ́nrán abẹ́yẹfò báyìí, ẹ bá wa subscribe sórí channel wa, ìyẹn ni Tèmídire Independent Television. Ẹ bá wa lọ́ọ̀fù ètò wa kẹ́sì bá wa like ẹ̀, ẹ bá wa pín káàkiri kó délé kó dóko káwọn tó kù
tí wọ́n bá gbọ́ kí wọ́n lè láǹfààní láti mọ nǹkan tó ń lọ ní àwùjọ wa. Tèmídire Independent Television, ibẹ̀ la ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. Ire owó, ire ọmọ, ire àlàáfíà tí ń ṣe baálé ọ̀rọ̀ kò ní kúrò lẹ́ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ó dàbọ̀.